Jòhánù orí Karun. Lẹ́yìn nǹkan wọ̀nyí, àjọ àwọn Júù kan kò, Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù. Adágún omi kan sì wà ní Jerúsálẹ́mù létí ibodè àgùntàn tí à ń pè ní Betisaida ní èdè Hébérù, tí ó ní ẹnu ọ̀nà 5. Ní ẹ̀gbẹ́ odò yìí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn máa ń gbé dùbúlẹ̀ sí, àwọn afọ́jú, arọ àti alárùn ẹ̀gbà. Wọ́n sì ń dúró de rírú omi. Nítorí áńgẹ́lì a máa sọ̀kalẹ̀ lọ sínú adágún náà, a sì máa ru omi rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó bá ti ru omi náà tán, ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ wọ inú rẹ̀ á di alára dídá kúrò nínú àrùnkárùn tí ó ní. Ọkùnrin kan wà níbẹ̀, ẹni tí ó ti wà ní àìlera fún ọdún 38. Bí Jésù ti rí i ní ìdùbúlẹ̀, tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀, ó wí fún un pé, "Ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí?" Abirùn náà dá a lóhùn wípé, "Arákùnrin, èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún. Nígbà tí a bá ń ru omi náà, bí èmi bá ti ń bọ̀ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi." Jésù wí fún un pé, "Dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn." Lọ́gán ó sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Nítorí náà àwọn Júù wí fún ọkùnrin náà tí a mú lára dá pé, "Ọjọ́ ìsinmi ni òní, kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ." Ó sì dá wọn lóhùn wípé, "Ẹni tí ó mú mi lára dá ni ó wí fún mi pé, gbé àkéte rẹ kí o sì máa rìn." Nígbà náà ni wọ́n bi í léèrè wípé, "Ọkùnrin wo ni ẹni tí ó wí fún ọ pé, gbé àkéte rẹ kí o sì máa rìn?" Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí ó jẹ́, nítorí Jésù ti kúrò níbẹ̀. Àwọn ènìyàn púpọ̀ wà níbẹ̀. Lẹ́yìn náà, Jésù rí i nínú tẹ́ḿpìlì, ó sì wí fún un pé, "Wò ó, a mú ọ lára dá, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí ohun tí ó burú ju èyí lọ má bàa bá ọ." Ọkùnrin náà lọ, ó sì sọ fún àwọn Júù pé Jésù ni ẹni tí ó mú òun lára dá. Nítorí èyí ni àwọn Júù ṣe inúnibíni sí Jésù, wọ́n sì ń wá ọ̀nà láti pa á, nítorí tí ó ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi. Ṣùgbọ́n Jésù dá wọn lóhùn pé, "Bàbá mi ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí, èmi náà sì ń ṣiṣẹ́." Nítorí èyí ni àwọn Júù túbọ̀ ń wá ọ̀nà láti pa á, kì í ṣe nítorí pé ó ba ọjọ́ ìsinmi jẹ́ nìkan ni, ṣùgbọ́n ó wí pẹ̀lú pé Bàbá òun ni Ọlọ́run jẹ́, ó mú ara rẹ̀ bá Ọlọ́run dọ́gba. Nígbà náà ni Jésù dáhùn, ó sì wí fún wọn pé, "Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ọmọ kò lè ṣe ohunkóhun fún ara rẹ̀, bí kò ṣe ohun tí ó bá rí i pé Bàbá ń ṣe. Nítorí ohunkóhun tí Bàbá bá ń ṣe, ìwọ̀nyí ni ọmọ náà sì ń ṣe pẹ̀lú. Nítorí Bàbá fẹ́ràn ọmọ, ó sì ti fi ohun gbogbo tí ó ń ṣe hàn án. Òun yóò sì fi iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án, kí ẹnu lè yà yín. Nítorí pé gẹ́gẹ́ bí Bàbá ti ń jí òkú dìde, tí ó sì ń sọ wọ́n di alààyè, bẹ́ẹ̀ ni ọmọ ń sọ àwọn tí ó fẹ́ di alààyè pẹ̀lú. Nítorí pé Bàbá kì í ṣe ìdájọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́, kí gbogbo ènìyàn lè máa fi ọlá fún ọmọ, gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọlá fún Bàbá. Ẹnikẹ́ni tí kò bá fi ọlá fún ọmọ, kò fi ọlá fún Bàbá tí ó rán. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ̀ sí ìyè. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, wákàtí náà ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, nígbà tí àwọn òkú yóò gbọ́ ohùn Ọmọ Ọlọ́run. Àwọn tí ó bá gbọ́ yóò sì yè. Nítorí pé gẹ́gẹ́ bí Bàbá ti ní ìyè nínú ara rẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì fi fún ọmọ láti ní ìyè nínú ara rẹ̀. Ó sì fún un ní àṣẹ láti máa ṣe ìdájọ́ pẹ̀lú, nítorí tí òun jẹ́ ọmọ ènìyàn. Kí èyí má ṣe yà yín lẹ́nu, nítorí pé wákàtí ń bọ̀
nínú èyí tí gbogbo àwọn tí ó wà ní ibojì yóò gbọ́ ohùn rẹ̀. Wọn ó sì jáde wá, àwọn tí ó ṣe rere sí àjíǹde ìyè, àwọn tí ó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. Èmi kò lè ṣe ohun kan fún ara mi. Bí mo ti ń gbọ́ ni mò ń dájọ́, òdodo sì ni ìdájọ́ mi, nítorí èmi kò wá ìfẹ́ ti èmi fúnra mi, bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi. Bí èmi bá ń jẹ́rìí ara mi, ẹ̀rí mi kì í ṣe òtítọ́. Ẹlòmíràn ni ẹni tí ń jẹ́rìí mi, èmi sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí mi tí ó jẹ́. Ẹ̀yin ti ránṣẹ́ lọ sọ́dọ̀ Jòhánù, òun sì ti jẹ́rìí sí òtítọ́, ṣùgbọ́n èmi kò gba ìjẹ́rìí lọ́dọ̀ ènìyàn. Nǹkan wọ̀nyí ni èmi ń sọ kí ẹ̀yin lè là. Òun ni fìtílà tí ó ń jó, tí ó sì ń tàn mọ́lẹ̀. Ẹ̀yin sì fẹ́ fún sáà kan láti máa yọ̀ nínú ìmọ́lẹ̀ rẹ̀. Ṣùgbọ́n èmi ní ẹ̀rí tí ó pọ̀ ju ti Jòhánù lọ, nítorí iṣẹ́ tí Baba ti fi fún mi láti ṣe parí. Iṣẹ́ náà pàápàá tí èmi ń ṣe náà ń jẹ́rìí mi pé Baba ni ó rán mi, àti Baba tìkára rẹ̀ tí ó rán mi ti jẹ́rìí mi. Ẹ̀yin kò gbọ́ ohùn rẹ̀ nígbà kan rí, bẹ́ẹ̀ ni ẹ kò rí ìrísí rẹ̀. Ẹ kò sì ní ọ̀rọ̀ rẹ̀ láti máa gbé inú yín, nítorí ẹni tí ó rán òun ni ẹ̀yin kò gbàgbọ́. Ẹ̀yin ń wá ìwé mímọ́, nítorí ẹ̀yin rò pé nínú wọn ni ẹ̀yin ní ìyè tí kò nípẹ̀kun. Wọ̀nyí sì ni àwọn tí ó ń jẹ́rìí mi. Ẹ̀yin kò sì fẹ́ láti wá sọ́dọ̀ mi, kí ẹ̀yin bá lè ní ìyè. Èmi kò gba ògo lọ́dọ̀ ènìyàn, ṣùgbọ́n èmi mọ̀ pé ẹ̀yin fúnra yín kò ní ìfẹ́ Ọlọ́run nínú yín. Èmi wá ní orúkọ Bàbá mi, ẹ̀yin kò sì gbà mí. Bí ẹlòmíràn bá wá ní orúkọ ara rẹ̀, òun ni ẹ̀yin yóò gbà. Ẹ̀yin ó ti ṣe lè gbàgbọ́, ẹ̀yin tí ń gba ògo lọ́dọ̀ ara yín, tí kò wá ògo tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run nìkan wá. Ẹ má ṣe rò pé èmi ó fi yín sùn lọ́dọ̀ Baba. Ẹni tí ń fi yín sùn wà, àní Mósè, ẹni tí ẹ̀yin gbẹ́kẹ̀lé. Nítorí pé ẹ̀yin ìbá gba Mósè gbọ́, ẹ̀yin ìbá gbà mí gbọ́, nítorí ó kọ ìwé nípa tèmi. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gba ìwé rẹ̀ gbọ́, ẹ̀yin ó ti ṣe gba ọ̀rọ̀ mi gbọ́.